àlìjẹ́nà mẹ́jọ Muhammadu pé ọjọ́ bí ànábì làwa pé sí. ẹni ọba kọ̀tọ̀ lọ́n tó kọ̀tà nẹ́bí o. ọjọ́ bí ànábì làwa pé sí. ọba tó dá wa bódì lọ́hùn ọ̀run wà yà sọ́nà. ọjọ́ bí ànábì làwa pé sí. ọjọ́ bí ànábì làwa pé sí. ọjọ́ bí ànábì làwa pé sí. Àlàyé lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم. محمد بن عبد الله أفضل الأنبياء وإمام المرسلين صلى الله عليه وسلم. الذي بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وحذرنا عن البدع وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه وسلم تسليما آمين. Olúwa wa dúpẹ́ o. Alhamdulillah. Ọ̀yá ìyàfà Olúwa wa dúpẹ́. Alhamdulillah. Olúwa wa tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Wulida al-huda والكائنات ضياء وفم الثناء وفم الزمان تبسم وثناء. Adúpẹ́ adúpẹ́ Olúwa wa dúpẹ́ Olúwa wa dúpẹ́. Ó yí ọ bá ti ń tẹnu máa ní ó yí ọ ọmọ àròkàn wa lórí ẹ̀ tá a fi ń tẹnu máa pa adúpẹ́ adúpẹ́. Pàápàá jùlọ sí wa mùsùlùmí ó tún wá rán Ànábì Muhammad sí wa sallallahu alaihi wasallam. ó sì wá ní ẹyùbá Ànábì jama sallallahu alaihi wasallam. ó sì wá ní pé àwa ni ìjọ tó lóore ju gbogbo àwùjọ lọ. Ọlọ́run adúpẹ́ àmọ́ alékún kí Ọlọ́run alékún kí Ọlọ́run bá jíjẹ́ fún Ànábì Muhammad Mustafa sallallahu alaihi wasallam. Adéwálé Ànábì sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. Àwọn àfáà wa bẹ̀lẹ́tọ̀rẹ́ àfáà àgbà Sheikh Tajul Adabi, bàbá Alhaji àgbà, àfáà àgbà Onítàdá, bàbá àgbà Lágége, àwọn àfáà wa bẹ́ẹ̀ ọlọ́mọsàbà yọ́nú sí wọn o. Amina. Bàbá wa àgbà Lágòrò, bàbá Alhaji àgbà lónìí, bàbá wa àgbà Onítàdá lónìí, àfáà wa Sheikh Kamaluddin Safiyullahi Kamaluddin, kárí gbogbo àwọn àfáà wa jákèjádò ayé láwọn àfẹ́sìn ọlọ́mọ padà lẹ́yìn wọn o. Àmín. Àwọn tó bí wa ọlọ́mọsàbà san wọ́n lẹ́san olóore, má padà lẹ́yìn àwọn òbí wa láéláé Ọlọ́run. Amina. Wala la ilaha illallah. My Nigeria latest Islamic lectures má jẹ́ ó bàjẹ́ fún wa láéláé. Amina. Gbogbo àwọn jàmáà wa tí wọ́n dúró tọ́lọ́run lára wa lórí ètò wa tẹ́ ẹ máa ń gbọ́ ní gbogbo àgbọ́yé Islam. Àmín. Wala la ilaha illallah. Amina. Bàbá wa àgbà onímọ̀díwùlẹ̀ tún wò yìí. Bàbá wa àgbà, bàbá wa oníwàkà onímọ̀díwù nílùú Ìlọrin, bàbá la gbé wá lálẹ́ yìí. Alẹ́ òní ni òní Jímà lọ́jọ́ 11 nínú oṣù tá a bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tí ń túmọ̀ pé alẹ́ òní yìí òun lálẹ́ ọjọ́ 12 àti bọ́ sí 12 báyìí àti bọ́ sọ́jọ́ pé ọjọ́ 12 tí wọ́n bí Ànábì wa Muhammad báyìí sallallahu alaihi wasallam. lóòótọ́ làwọn afáàsì ya pẹnu ń pa ọjọ́ náà bí Ànábì. Àwọn kan lọ́jọ́ 9 ni, àwọn kan lọ́jọ́ 12 ni, àmọ́ èyí tó pọ́pùlà tó gbajúmọ̀ òun lọ́jọ́ 12 yìí.
òye ọdún tó lọ kò tí ì sí prógámù wa tá à ń pè ní àgbóyè ìsìlámù yìí ńgbọ́ lọ́run tí wá ní ń bẹ lọ́dún yìí ọ̀rọ̀dọ́tù làbúrọ́ọ̀rì wa láti jọ mara wa tẹ́lẹ̀ tọ́lọ́run tí wá ní àgbóyè ìsìlámù náà tún wá wọ̀ ọ́ lọ́dún yìí tọ́lọ́run ti ní bàbá ọmọ abẹ láyé wọn ń bẹ láyé wọn tí ọ̀fà burú sí bàbá ọlọ́run sì ra wa ń tẹ́ ọgbọ́lá fún wa jura wa lọ kò sẹ́ni tí ó mà nábì yìnyín kò sẹ́ni tí ó mà sàláàtì sí àmọ́ lọ́run tó fi ń ra àwọn kan nínú àwọn tó lọ́run fi ń ra bàbá wa tó jòkó yìí Allahu Akbar. bàbá wa tọ́ dárúkọ wọn àti àpọ́nlé bàbá wa Sheikh Alhaj Aliyu Muhammadu Jamiu Aluko bàbá onímọ̀díù gbajúgbajà ni bàbá gbogbo ayé ló ti mọ bàbá mo gbé wá lónìí agbádùn wọn níjó ní nígbà ọ̀rọ̀ ìjírá gbọ́n bàbá wa gbẹ̀yìn lónìí náà tájọ máa ṣe ìrántí ọjọ́ ìbí ànábì Muhammad náà bàbá ni wọ́n bá wa ó yí wọn sí nínú bàbá wọn ó ṣe ní mọ́díù tí wọ́n ó ṣe mọ́díù tààrà fún wa ní ti Lárúbáwá wọn tún wá sí mọ́díù tó ní Yorùbá náà tí gbogbo wọ́jọ gbádùn ara wa tájọ yin ànábì Muhammad lálẹ́ yìí Sallallahu alaihi olúwa wasallam. gbogbo yìí tábàtí lálẹ́ yìí dákun bá fi ládàá rẹ̀ jíṣẹ́ fún ànábì Muhammad o Amina. ẹ̀ bá ń ṣe àmínà dáadáa. Amina. lákọ̀ọ́kọ́ náà bàbá yẹn sálámà sílé kí gbogbo ilé ọgbọ̀n wọ̀nyí ká mà pẹ́ ti dé tòótọ́ bàbá yẹn sálámà sílé. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ya jama'atul muslimina wal muslimat. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. bàbá ni wọ́n ti sálámà ni àwa náà sì ti dáhùn bẹ́ẹ̀ ti sálámà àdúrà lẹ́sẹ̀ fún wa Ọlọ́run ó gbà á. Amina. àwa náà dá inú òun padà àdúrà lẹ́sẹ̀ Ọlọ́run ó gbà á. Amina. wala àmín. Amina. bàbá ọ̀rọ̀ dọwọ́ yín bisimilá bisimilá. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله أكبر. واجعل لي وزيرا من آل هارون اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا كهلك دوجيتا سؤالك يا موسى 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 كهلك دوجيتا Ọlọ́run ló dá Mùsá kàlàkà dòtítà òun ló rán Mùsá ńṣẹ́ kàlàkà dòtítà àtàwọn ọmọ ya rẹ̀ kàlàkà dòtítà Ọlọ́run ló dá wa kàlàkà dòtítà òun ló rán wa níṣẹ́ kàlàkà dòtítà tó ṣe ni ó ṣe kàlàkà dòtítà Ọlọ́run ló kún Mùsá kàlàkà dòtítà Ọlọ́run kún wa ràn wá ṣe kàlàkà dòtítà Ọlọ́run ló kún Mùsá kàlàkà dòtítà àtàwọn ọmọ ya rẹ̀ kàlàkà
kàlàkàdó ti ta. sọ́là Ọlọ́run ló dá wa kàlàkàdó ti ta. sọ́là Òun ló rán wa níṣẹ́ kàlàkàdó ti ta. Ọlọ́run kún wa rán wa ṣe kàlàkàdó ti ta. Ntó ṣe ni ó ṣe kàlàkàdó ti ta. Nǹkan tó rò ní ó ṣe kàlàkàdó ti ta. Ògo ń tolúwa kàlàkàdó ti ta. Lé dá sánmọ̀ méje kàlàkàdó ti ta. Ọ̀dà ara wa lùsùpá kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Ó gbogbo ẹ̀dá fẹ́fẹ́ sí ń fẹ́ kàlàkàdó ti ta. Alógo ń tolúwa kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn màláíkà kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn àlìjẹ̀ní kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. Gbogbo wọn wọ́n ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn màláíkà kàlàkàdó ti ta. Gbogbo wọn ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ ara wa ní kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. Gbogbo wọn wọ́n ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ àwọn ẹranko sínú gbó kàlàkàdó ti ta. sallallahu alaihi wasallam. Ọ̀dọ̀ àwọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. sallallahu alaihi wasallam. Gbogbo wọn wọ́n ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Oderi ṣígbó kàlàkàdó ti ta. Àwọn ènìyàn ọ̀dọ̀ àwọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. Àwọn erin wọn ń ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ màṣígbó kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. Gbogbo wọn wọ́n ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ kìnìún ṣígbó kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. Gbogbo wọn wọ́n ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Ọ̀dẹ̀kùn ṣígbó kàlàkàdó ti ta. Ọ̀dọ̀ wọn alákọ̀ọ́lábò kàlàkàdó ti ta. Gbogbo wọn wọ́n ṣàfọ̀mọ́ ọlá kàlàkàdó ti ta. Ètò ṣe ni ó ṣe kàlàkàdó ti ta. Nǹkan tó rò ní ọ̀sẹ̀ kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Ya Musa kàlàkàdó ti ta. Nǹkan tó ṣe ni ó ṣe kàlàkàdó ti ta. Nǹkan tó rò ní ọ̀sẹ̀ kàlàkàdó. Ya Musa kàlàkàdó ti ta.
àmúdá wà sùkúra bàbá wa lájèjì nígbà tí mo lọ bẹ̀ tí wọ́n wí nù ni bàbá wa Ádámù àlè lọ́rì rahimahullahu amina ó ní àmúdá wà sùkúra ṣíra wà jàràtà lillahi rabbil alamin àmúdá wà sùkúra ṣíra wà jàràtà lillahi rabbil alamin àmúdá wà sùkúra. adúpẹ́ fọ̀bù olúwa ọba wa ẹ̀dá asọ̀pẹ́ fọ̀bà olúwa ọba wa ẹ̀dá tó tún ní kí mòlúdì yóò sojú ẹ̀mí àmúdá wà sùkúra. àmúdá wà sùkúra síra wà jàràtà. ẹ bá ń pariwo ànábì. àmúdá wà sùkúra síra wà jàràtà. lillahi rabbil alamin. àlùfáà ọláyẹmí ọlọ́wọ́ yọdún sí yín. yóò pẹ́ wá ọlọ́wọ́ gbàdúrà yín o. ọlọ́ni la ń ṣàkárí tó ń la àṣìdánnákùn ẹrú tá a bá ṣoore fún tó bá sọpẹ́ yóò tún gbà mí. títí láyọ̀ mo tí a tọ́ wọn gbàgbà fẹ́ràn bí o ṣe ká dúpẹ́. ọpẹ́ lọ́lọ́run fẹ́. ìlọ́lá fẹ́ràn bí ọ̀sọ̀pẹ́ dídá. ayé tẹ́síkù ẹ̀ ní màdìrà. ìlọ́lá fẹ́ràn bí ayọ̀dá ò ní fà nẹ́bí àti gbogbo ọjọ́. ìlọ́lá fẹ́ràn bí ọ̀sọ̀pẹ́ dídá. orí tí wọ́n lẹ́lẹ́ yà nẹ́bí la fẹ́ dákọ̀ tányányá. ṣé bí wò yí èsì lẹ́rú ń gbàdúrà. pọ̀lọ̀ yárọ̀bà náà jáde mi. ọlọ́wọ́ yọ́nú sí yín. kí ló lọ́hùn fẹ́ràn bí o ṣe ká dúpẹ́ mo wú ìyèsí tọ́ba wà láyé àṣetọdún ní kọ̀bẹ́lòmí ọjọ́ bí ànábì èsì tọ́ba wà láyé àṣetọdún ní kọ̀bẹ́lòmí mélòó èèyàn tó bá ń sáré àwọn ti gbàgbé wọn ti gbàgbé gbà sáà àwọn ti dè pẹ́ tábẹ̀ mọ́lẹ̀ kọ́mọ̀dọ̀ máa dá máa tá à ń tọrọ fún ẹrú tó kú bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ lọ́wọ́ kápẹ́ ìṣẹ̀ tọ́sẹ̀ ló fi gbẹ̀mí ẹ̀ àwàdọ̀ wa dá wa sí ilé dúníyà a ní nǹkan bàbàrà tá a ti lọ bá a dáwọ́ kápẹ́ ló fi wá dá wa sí ilé dúníyà ọwọ́ ọlọ́run ló fògbó ẹ̀kọ́ ayọ̀ àlìyámúdù ẹ̀ka dúpẹ́ ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé ọba tó dá mi jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé èyí ò ní já ṣe máa wá wà jàn máa o ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé àtúnṣọdún méjà máa dúkà ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé. ẹtún wí àní ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé ọba tó dá mi jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé èyí ò ní jáṣe mọ bọ́bà wà nẹ́bí ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé. ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé èyí ò ní jáṣe mọ bọ́bà wà nẹ́bí ilé ayé ọlọ́run jásọ̀ ọ̀pọ̀ ọdún láyé. Ọjọ́ bí ànábì là wá pé sí. Bẹ́ẹ̀ ni bàbá. Ọjọ́ bí ànábì là wá pé sí. Àlàyé lọ́rùn ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọjọ́ bí ànábì là wá pé sí. ọjọ́ bí ànábì là wá pé sí. ọjọ́ bí ànábì là wá pé sí. Ìdààmú yìí kọ́ kátọ́rọ̀ bẹ́ẹ̀ fún ànábì. Muhammad. Àlọ́ ọjọ́ bí ànábì là wá pé sí ẹ̀ máa dé. Ọjọ́ bí ànábì là wá pé sí. Ọjọ́ bí ànábì là wá pé sí. Àlàyé lọ́rùn ànábì Muhammad. Ọjọ́ bí ànábì là wá pé sí. ọjọ́ bí ànábì là wá pé sí. ọjọ́ bí ànábì là wá pé sí. Àlàyé lọ́rùn ànábì Muhammad. ọjọ́ bí ànábì là wá pé sí. ẹni àtòrí ẹ̀dá yá ànábì Muhammad. ọjọ́ bí ànábì là wá pé sí. ẹni àtòrí ẹ̀dọ́rùn ànábì Muhammad. ọjọ́ bí ànábì là wá pé sí. ẹni àtòrí ẹ̀dá náà ànábì Muhammad. ọjọ́
bí ànábì làwa pèsè. ọ̀dàna méje Muhammadu ló ọjọ́ bí ànábì làwa pèsè. àlìjẹ́nà mẹ́jọ Muhammadu ló ọjọ́ bí ànábì làwa pèsè. ẹni ọba kọ̀tọ̀ lóhun tó kọ̀ tànẹ́bí o. ọjọ́ bí ànábì ọba làwa tó dá wa pèsè. bódì lóhun ọ̀run wà yà sọ́nà. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́jọ́ bí ànábì làwa pèsè. ọjọ́ bí ànábì làwa pèsè. àlàyé lọ́run ànábì Muhammad sallallahu alaihi wasallam. ànábì làwa pèsè. ẹni ọba gbà fÓlúwa tó gbà fún Muhammad o. ọjọ́ bí ànábì làwa pèsè. bódì lóhun ọ̀run ló fi sálì jẹ́nà. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlá kọ́dà ní yàrá sólò. ọjọ́ bí ànábì làwa pèsè. kó tó dá gbogbo ẹ̀dá ló ti dá Muhammad o. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. kó tó dá sánmà méje ló ti dá Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. ó tó dára wá tó ó ti dá Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. ọ̀dà sánmà méje Muhammad lọ́gbọ̀n. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. ọ̀dàlẹ̀ méje Muhammad lọ́gbọ̀n. ọjọ́ bí ànábì làwa pèsè. ọ̀dà kan mèrè mèrè sẹ́yìn ilẹ̀ ọ̀lẹ̀ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam. ọlọ́lọ́dẹ nìkan tó sallallahu alaihi tó wasallam. Muhammad. ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam. ìyàwó oṣù pamọ́ sallallahu alaihi wasallam. ọjọ́ bí sallallahu alaihi wasallam. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí sallallahu alaihi wasallam. lẹ́yìn ilẹ̀ rọ̀bí yùlì àwálì làbí ó ṣe ńlá. ọjọ́ bí ànábì làwa pèsè. lẹ́yìn ilẹ̀ rọ̀bí ilẹ̀ àwálì làbí ó ṣe ńlá ń ṣe. ọjọ́ bí ànábì làwa pèsè. méjì ilẹ̀ rẹ̀ lànàbí ló sì wọ́n ṣe ló padà lọ́rọ̀. Sheikh Abdullahi Salman ọlọ́wọ́ sí. lànàbí làwa pèsè. ọjọ́ bí ànàbí. ọlọ́ba bí ànábì. àlàyé lọ́run ànábì Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí ànábì. gbogbo màláyíkà tó dá Muhammad lógún. gbogbo wọn pátá ni wọ́n ń ṣàṣàlátò. àwọn màláyíkà ni wọ́n ṣe kẹsìkẹ fún yàrá sólò. Sheikh Salman Abdullah. ọlọ́run tó dá wa ń ṣàṣàlátò. àlàyé lọ́run ọlọ́run tó dá wa ń ṣàṣàlátò. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́run ń tún ṣe kẹsìkẹ fún yàrá sólò. Barakallahu fina jami'an. ọjọ́ bí ànábì làwa pèsè. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. ọjọ́ bí ànábì làwa pèsè. báfẹ́fẹ́ bá ń fẹ́ amájẹ gbádùn. ọjọ́ bí ànábì làwa pèsè. ọkùnrin obìnrin wa amájẹ gbádùn. ọjọ́ bí ànábì làwa pèsè. afẹ́fẹ́ tí ń fẹ́ Muhammad lógún. ọjọ́ bí ànábì Bàbá Fatima. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. Muhyiddin Bello Shitu. Barakallahu fina biya. tó fọlá dá Saheed ọlọ́wọ́ gbàdúrà wa. Muhammad lógún. Afáwa Sheikh Musa ọlọ́wọ́ gbàdúrà yín. ọlọ́lọ́dẹ nìkan tó tó Àmì wa Muhammad. ogun. ọjọ́ bí ànábì Ọlọ́wọ́ pa á pọ̀ pẹ̀lú ànábì. ẹranko nu Habibu. gbogbo wọn ń ṣàṣàlátò. Aládẹ̀mí. Ọlọ́wọ́ gbàdúrà yín. àwọn erin wọn tún ṣe kẹsìgẹ fún yàrá sólò.
orí tókè ọjọ́ bí ànábì làwa pé àwọn làwa ní àwọn ń ṣàṣàlá tó gbogbo wọn wọ́n ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah ọjọ́ bí ànábì làwa pé àwọn ẹ̀fọn wọ́n tún ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah ọjọ́ bí ànábì làwa pé takọtabo ni wọ́n ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah ọjọ́ bí ànábì làwa pé bàbá wa yí lára kìnìún gbó wọn ṣàṣàlá tó ọjọ́ bí ànábì takọtabo wọn tún ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah ẹkùn nínú gbó wọn ṣàṣàlá tó takọtabo gbogbo wọn ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah ọlọ́ọ̀lọ́dẹ nìkan tó tó mọ̀ èkùnú gbó wọn ṣàṣàlá tó akọtabo wọn ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah gbogbo tí wọ́n bá fẹ́ jẹ yóò máa jẹ gbádùn ni. ọjọ́ bí ànábì làwa ké sí. bí wọ́n fẹ́ jẹ ṣu yọ̀rọ̀ ọ̀run nígbà ọjọ́ bí ànábì làwa ké sí. èèyàn dáko bí wọ́n bá fẹ́ jẹ ṣu yọ̀rọ̀ ọ̀run bàbá gé ànábì. bàbá yẹn sàn nábì. bí wọ́n fẹ́ jẹ àgbàdo yọ̀rọ̀ ọ̀run pípọ̀. ìyájà ní mọ́tàlá. ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah lóye ní lórun kò sírú Muhammad ọjọ́ bí ànábì làwa ké sí. àwọn ẹja nínú bù wọ́n ṣàṣàlá tó ọjọ́ bí ànábì làwa ké sí. wọ́n ń ṣègẹ̀ṣègẹ̀ fún ya Rasulullah ọjọ́ bí ànábì làwa ké sí. láti jẹ́ àti mú wọn ló fi rọrùn pípọ̀. ọjọ́ bí ànábì làwa ké sí. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad ọjọ́ bí ànábì làwa ké sí. àwọn tí wọ́n ponú tí wọn ò ní làákàyè wọ́n wá ní wọ́n sọjọ́ bí Muhammadu kò yé wọn ní ẹni ọba yẹ kò ní sọ bẹ́ẹ̀ ńgbà wọn ọmọ bí Muhammadu ti ń bọ̀ kọ́lọ́hún tó dá sánmà méje àtìlẹ̀ méje kó tó dá wọn màláyíkà ọlọ́run ọba ọwọ́ àwọ̀ tó báyìí ààrẹ lórí owó ààrẹ lórí ọwọ́ ẹ̀yìn ààrẹ lórí owó lẹ̀ ààrẹ lórí owó òkè ààrẹ lórí ọwọ́ rí ìmọ̀lẹ̀ kan tó mọ́ ló ọwọ́ àrùkù báyìí sára sàtíà sàtíà wa ní eléyìí tó dá mi mọ̀ yìí nímọ̀lẹ̀ náà ọwọ́ bu ìmọ̀lẹ̀ náà iná ló fi ṣẹ̀dá Muhammadu ọ̀rẹ́ mi ẹni tó dá mi mọ̀ yìí tí mo bá ṣẹ̀dá rẹ̀ yóò mọ̀ fi mọ̀ gbogbo ẹ̀dá tí mo bá dá. sallallahu alaihi wasallam. láwọn bí aṣáájú ẹ̀dá kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà kò tójú ẹ̀dá kan dá yàrá sùn kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà kò tójú ẹ̀dá kan dá yàrá sùn kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà kò tójú ẹ̀dá kan dá yàrá sùn kọ̀tẹ̀yàn náà bí dẹ́nìkan wà. kọ́lọ̀ ń tó dá gbogbo ń tó dá iná ló ti dá Muhammadu kí ni túmọ̀ wọ́n pe Muhammadu ní ọ̀rẹ́ ẹ̀hún sallallahu alaihi wasallam. àwọn tí ó màjìlẹ̀ wọ́n lọ́rẹ̀ẹ́ rẹ̀ ní bọ́bá ṣe pọ́lọ̀ ń ọba tó ṣẹ̀dá gbogbo wa ọba jẹ́ni tí ó bímọ Muhammadu ní ọba bí sallallahu alaihi wasallam. àmọ́ bàá mi Abdul Kafari Muallimu Abdul Kafari ọmọ tá a bí ń bolo ti wá látara wa omi ara wa ẹ̀jẹ̀ ara wa Allahu akbar kabira. kábímà kò yí ọlọ́run bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. ọwọ́ mú ìmọ́lẹ̀ ara rẹ̀ ọwọ́ adá aláwòrán ara rẹ̀
tó ń bá wọ́n pé ọ̀rẹ́ mi ara mi n tí sàtí àwọn inú ni Allahu akbar. ara mi tí mo bù tí mo fi dẹ́dà lọ́lọ́run fi wá sọ̀gá lérí gbogbo ntọ́dá Allahu akbar kabira. erin ọkọ̀ wà bá ti máa mú tá a máa fi ṣata ẹ̀fọ̀n ọkọ̀ wà bá ti máa mú tá a máa fi ṣata kẹ̀nẹ̀hún ọkọ̀ wà bá ti mú wọn tá a fi wọn ṣata ẹkùn ọkọ̀ wọn bá ti mú wọn tá a fi ṣata ehoro á mú wọn á fi ṣata ẹja ńláńlá nóbú á kó wọn á fi wọn ṣata òkété á fi wọn ṣata ehoro á fi wọn ṣata bẹ́ẹ̀ náà ni àwọn gbogbo ẹranko tí ń bẹnu lọ́kọ̀ wọn bá ti mú wọn èyí tá a fi àwọn mú èyí tá a fi tàkúté mú ọlọ́run kọ́ wa bá ti máa mú wọn tá a fi máa fi wọ́n ṣata àwọn àkànlò ọlọ́run kó wọn fún Allahu akbar. gbogbo ẹranko tí ń bẹ nínú igbó àwọn ọ̀rọ̀ àwa ní àtàlìjẹ̀nu ọlọ́run kó wọn fún Allahu akbar. bá ń bá wọn mú wọn tá ń bá ń pa wọn wọn wá lè wí nǹkan kan ọlọ́run fi wá sọ balẹ̀ wọn lérí kọ́ wa bá ti máa kó ẹja nínú igbó tá a máa fà wọn kó wọn a máa fi wọn ṣata àwọn tó sì kó wọn fún táwọn náà tó ń jọba ń bẹ wọn ò gbọ́dọ̀ gbin ó fi gbogbo ọmọ ádámù ó fi ṣọ̀gá lérí gbogbo ntọ́dá látàrí pé ọlọ́run ọba òun lọ́ba gbogbo wa ìmọ́lẹ̀ ara rẹ̀ àwòrán ara rẹ̀ ló fi dá Muhammad sáyé torí Muhammadu lóbùn Ìsìjábà lọ́wọ́ yóò sí. Muhammadu lóbùn. Gbogbo nǹkan tó dára ní wùyá. Muhammadu lóbùn. Gbogbo tó dára tí wùyá. Sallallahu alaihi wasallam. Ilé tó dára tó yẹ̀yà. Muhammadu lóbùn. Tó dára tí wùyá. Muhammadu lóbùn. Tó dára tí wùyá. Muhammadu lóbùn. Ọmọ àdùnnú tó dára tí wùyá. Muhammadu lóbùn. Tó dára tí Sallallahu alaihi wasallam. ẹ̀sìn rọrùn tó dára tó Sallallahu alaihi yẹ̀yà. wasallam. Gbogbo tó Sallallahu alaihi dára tí wasallam. wùyá. Sallallahu alaihi wasallam. Tó dára tí wùyá. Sallallahu Ẹ̀sìn rọrùn tó dára tí alaihi wùyá. wasallam. Sallallahu Ó náà lè ní alaihi kí wasallam. máa wá dá wákà fún gbogbo ọmọ dá àmàyá kí àkórèrè dé anẹ́bí ọmọ ńlá. أكرمكم الله. Àkórèrè anẹ́bí As-Sayyidi. ọmọ ńlá. As-Sayyidi Ishaq Zubair. Ọ̀sẹ̀kù. Láyé wà tẹ́lẹ̀. Bàbá wa Ọ̀sẹ̀kù. Ànábì ló dé láyé Jazakumullahu bá khairan di jazaa'i. mọ́lẹ̀. Àwọn Àsábọ̀ yòókù ti yẹ o. nàmọ́ni ní yàrá tó Muhammadu lọ. al-Awwal orí Àkórèrè owó. anẹ́bí Abdulkadir ọmọ barakallahu fil ńlá. jami'a. Àkórèrè anẹ́bí. Halimatu Sa'diya ọlọ́wọ́ yóò sí. Àkórèrè òkùnkùn birimu láyé wà tẹ́lẹ̀. Ànábì ló dé láyé bá di mọ́lẹ̀. Sallallahu alaihi Àsábọ̀ wasallam. nàmọ́ni ní yàrá tó lọ. Àkórèrè ànábì ọmọ Èṣe ńlá. Kùránì tó tóbi Muhammad ló kù. Àkórèrè ànábì ọmọ Àlùkùránì ńlá. báfọ̀ nàmọ́ni bá ṣe dárí jẹ́nà. Àkórèrè Ànábì ọmọ Kùránì ńlá. ká má ṣe ń ti ọ̀dà nínú ẹ̀ lọ́wọ́. Àkórèrè ànábì ọmọ Kùránì ńlá. ká hùwà tó dára nínú ẹ̀ Ẹ̀lọ́wà àkórèrè ànábì ọmọ ńlá. Allahu alaihi Fẹ́mi Aládé. ọlọ́lọ́dẹ nìkan tó tó Muhammad. Tajudeen Saheed. Barakallahu Àlùkùránì gbogbo ẹni ọba tẹ̀lé lórí Muhammad. Ọlọ́wọ́ yẹn ti gbogbo wa. Ẹni tí ọba tẹ̀lé òní rí Muhammad. Ìyá bàbá bẹ̀yìn orójú ọlọ́run kò ní rálì jẹ́nà. La ilaha illallah. Kama sallaita ala Ibrahim. Torí Muhammad ni ó sì Wa ala bẹ̀ láyé Ibrahim. kìyàmá. Innaka Hamidun Majid. Bàbá Bíjísà. Kùránì tó tóbi Wọ́n sọ pé ọmọ rẹ̀ bá nàbí o. Muhammad. Àkórèrè ànábì ọmọ ńlá. Ire tó kó dé òun làlùkùránì. Muhammad. Gbogbo ẹni
ọba tẹ̀lé ní orí Muhammad. ọlọ́wọ́ yọrí sí wa zeni aládé ẹ̀ ní mànira wákàtí márààrún zeni aládé ọlọ́wọ́ yọrí sí nábì ọmọ ńlá alẹ́ kí wákàtí òní rí Muhammad. àgọ́rẹ̀dẹ̀ ànábì ọmọ ńlá ìránṣẹ́ Ọlọ́run kò ní rálì jẹ́nà àgọ́rẹ̀dẹ̀ ànábì ọmọ ńlá láyé ní lọ́run kò sí irú Muhammad. àgọ́rẹ̀dẹ̀ ànábì Abdulrasheed ṣe ló ti máa nǹkan tí Al-Qur'ani tó fi jẹ́ ntọ́ gbọ̀ngbọ́n tí wákàtí márààrún fi jẹ́ ntọ́ gbọ̀ngbọ́n téèyàn gbọ́dọ̀ má ṣe Ọlọ́run sọ́nù Al-Qur'ani ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni. Ọlọ́run ló ń wọ̀ dárí jànú lásán, Ọlọ́run ló ń wọ̀ dára wà ní àlásán, Ọlọ́run ló ń wọ̀ dá màláyíkà lásán, Ọlọ́run ló ń wọ̀ dáwọ̀ ẹ̀dẹ́ èèyàn lásán. Illa liya'buduni. Àyàfi ká máa jọ́sìn fóun. Allahu Akbar adéjúmọ̀ Ìdí ṣẹ̀rí tí wọ́n ń dá wákà pé èèyàn ọ̀ṣẹ̀ṣìn yọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá délé tọ́ra yé lọ́jà ọ̀run nílé. Béèyàn ọ̀ṣẹ̀ṣìn yọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá délé. Allahu Akbar Béèyàn ọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá nítorí ká máa ṣẹ̀ṣìn ẹ̀yà ajé amúra àṣẹ̀ṣìn yìí o. Béèyàn ọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá délé. Béèyàn ọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá délé. Béèyàn ọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá délé. Nítorí ká máa ṣẹ̀ṣìn ẹ̀yà ajé amúra àṣẹ̀ṣìn. Béèyàn ọ̀ṣẹ̀ṣìn gbà tá a bá délé. Ẹnìkan lọ ọjà kọ́ mọ́ lọ́lé. kò sí Ilé ayé ọjà ni. ok Àwa ṣiṣẹ́ àlìkíyàmà láyé ni. la ilaha illallah Mi ni alákínákùn. Wà fi àánú ìdókun. Wọ́n mi ni àánú rí ìjókun. Àyùsàkùn Musa. Àràtà àwòrá. ọlọ́wọ́ yọrí sí wa Mi ni alákínákùn. Ọlọ́run ní mo dẹ́yìn ọmọ Ádámù mo dá yín sílé ayé. ẹ wojú yín àyìn bàbá yín gbádùn yín Ọlọ́run ní mo dẹ́yìn ọmọ Ádámù mo dá yín sínú ilé ayé. À ń tí rìnrìn àjò bọ̀ ọjọ́ ti pẹ́. ok Ó ní iye ọdún tá a ṣe ń bára di bàbá wa. Tá ń bẹ́ ń bẹ́. Bọ́dọ̀ ń ti ṣẹ̀dá wa iye ọmọ tí kálukú òbí láyé ń ti ń bẹ́ ń bàrá àdí rẹ̀. Allahu Akbar Bẹ́ẹ̀ náà ni ọwọ́ ta pọ́rọ́ ó kú òní bàrá àdí wa ọbọ̀ síbi àpò láàbí mọ́. ẹ sì bàbá tó Ara ní ìrìn àjò náà ni barakallahu fina jami'a obìnrin wá lóyún oṣù kéní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsàn-án ló bá bí wa sáyé wẹ́rẹ́ á domi á máa jẹ omi lógójì ọjọ́ Allahu Akbar á jẹ omi á wà bọ́ bá di ogójì ọjọ́ á wà di ẹ̀jẹ̀ á tún sogójì ọjọ́ ní ẹ̀jẹ̀ báà bá tún sogójì ọjọ́ Ar-Rashid. ẹlẹ́ẹ̀kẹta ló wà di báàṣì bàbá wa di báàṣì yóò máa wá ayẹ tuntun bóbìnrin ni ọba jẹ́ ọmọpàá lẹ́yìn láíláí o yóò dà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọ́ yóò lẹ̀ mẹ́yìn ìyá rẹ̀ tó bá ti pọ́kùnrin ni yóò dà gẹ́gẹ́ bí ìkọ̀kọ̀ apọ́nrí yóò lẹ̀ mẹ́yìn màmá rẹ̀ èmi fi ń gbé mo ti gbà pé ọ̀sá ti ṣe fọlọ́lá ok Muallimu Abdul Kafari ọlọ́run jẹ́ ní gbé bàbá mo ti gbà pé ọ̀sá ti ṣe fọlọ́lá mo ti gbà pé ọ̀sá ti ṣe fọlọ́lá ẹgbà bẹ́ẹ̀ ọba tó sojú síbi ojú tọ́ sí kò fi kan sẹ́yìn kò fi kan síwájú mo ti gbà pé ọ̀sá ti ṣe fọlọ́lá Mo ti gbà pé ọ̀sá ti ṣe bọ́ lọ́la. Mo ti gbà pé ọ̀sá ti ṣe bọ́ lọ́la. ọba tó sojú síbi ojú tọ́ sí kò fi kan sẹ́yìn kò fi kan síwájú Mo ti gbà pé ọ̀sá ti ṣe bọ́ lọ́la. ó sojú àwọn ẹ̀dá ó fi rí náà bẹ́ẹ̀. Mo ti gbà pé ọ̀sá ti ṣe bọ́ lọ́la. ká má jáde kele ó ti wà ń bẹ́ẹ̀. Ọ̀sá ti ṣe bọ́ lọ́la. àrínà ká má jìn sí kòtò ṣe bí ń bẹ̀ lọ́wọ́. Mo ti gbà pé ọ̀sá ti ṣe bọ́ lọ́la. ọbọ̀ lọ́dà kọjá ẹni tí sábà máa. Mo ti gbà pé ọ̀sá ti ṣe bọ́ lọ́la. ó fẹ́ tí àwọn ẹ̀dá síbi tọ́tọ́ sí. Ar-Rashid ọlásùnkàn ní ẹ̀ ní màlẹ́ra láíláí ó ṣe tí àwọn ẹ̀dá ó fi gbọ́rọ̀ síbẹ̀. àyífọ́lọ́tún ọbọ̀ lọ́dà kọjá ẹni tí ọlátúnjí sábà Yusuf máa. ẹ̀lẹ́dẹ̀bì ọlọ́wọ́ gbàdúrà yìí Al-Istijaba kan ẹ̀ sẹ́yìn ní ó màlẹ́ra fi láíláí kan síwájú. wala la ilaha illallah Musbahu wa Kabi
ọ̀bọ̀ lọ́la kọjá ní tí sábà máa. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. Mashallah, ọ̀fọwọ́ àwẹ̀ Mashallah. dá síbi tọ́tọ́ Ọlọ́run sí. gbàdúrà wa. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀bọ̀ lọ́la kọjá ní tí sábà máa. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. káfọ̀ tún bùkélé rọrùn pípọ̀. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. káfọwọ́ tún bùkélé ọ̀rọ̀rùn Bàbá tó lọ́kọ́ pípọ̀. kẹ́lẹ́ bá mo ti lẹ́bi. gbàgbọ́ ṣàṣìṣe La ilaha bọ́lọ́lá. illallah. ká tún fi sẹ́nu wa ọ̀rọ̀rùn pípọ̀. mo ti gbàgbọ́ Ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀bọ̀ lọ́la kọjá ní tí sábà máa. mo ti gbàgbọ́ ṣàṣìṣe bọ́lọ́lá. ọ̀sàpá ọ̀tún wa síbi tọ́tọ́ sí. mo ti Dada, Sheikh gbàgbọ́ Abdullahi. ṣàṣìṣe bọ́lọ́lá. Ẹ bá kí gbogbo àwọn màmá wa gba bábìlì lápapọ̀. Ìyá Mọ́sínà. Ẹ bá ń kí wọn, Ọlọ́run á yọ́nú sí wa. káfọwọ́ mú nǹkan ọ̀rọ̀rùn pípọ̀. káfọwọ́ gbẹ́rù ṣe rí ọ̀rọ̀rùn pípọ̀. ọ̀bọ̀ lọ́la kọjá ní tí sábà Ọlọ́run máa. gbàdúrà wa. káfí ìbàdí ìjòkó ọ̀rọ̀rùn pípọ̀. Tọ́yìbá Ibrahim. Ọlọ́run gbàdúrà tí náà. ó fò ẹsẹ̀ wa síbi Àlùbáríkà náà bí tọ́tọ́ ọ̀nà sí. gbogbo wa o. La ilaha illallah. kánàṣẹ kákàṣẹ ọ̀rọ̀rùn pípọ̀ o. ẹni tí sábà máa. Malik. Sifmuk Malik. Ọlọ́run gbàdúrà káfí yìí. ìbàdí ìjòkó ọ̀rọ̀rùn pípọ̀. Ìyá Mọ́sínà. Ọ̀dà bẹ́ẹ̀ kò ká sí tó kankan. rọ̀gbọ̀kú ọ̀rọ̀rùn pípọ̀. Ọ̀dà bẹ́ẹ̀. Àti àríyá àti bàbá Mọ́sínà ní ìdàrú láíláí. káfapá òṣìṣùn ọ̀rọ̀rùn Ìyá Abdullahi bá kí pípọ̀. Mọ́sínà kí wọ́n ní àlùbáríkà náà jọ ọ̀rọ̀ àwọn ájì báyìí lọ. kódà kátàkárà Mọ́sínà ń fi lálùbáríkà. pípọ̀. Ájì tẹ́síkò ayélujára kí wọ́n máa kàn ní. Wàlí àlọ́gbà. àrùn lọ́wọ́ ẹ̀ Ájì Abdullahi Agunbíadé, Ájì Abdullahi Gbẹ̀dẹ̀, Sheikh Abdulrahman Agunbíadé, bàbá Májẹ́sítà. ọ̀bọ̀ lọ́la kọjá ní tí Múrítàlá Eríọlá, Ájì Muhammadu Ẹniọlá, àwọn Ahmadu ibi tó Ẹniọlá. bìí a fi bẹ̀ ọ́ Gbogbo wa lọ́wọ́ yọ̀ọ́ sí wa. àfìjọ́ kan rẹ̀ a fi bẹ̀ ọ́ Masha Allah. yọ̀dà fún kàfárì lọ láéláé Àmín àti ẹ̀yin náà bàbá. yọ̀dà rà fún Gbogbo jama ni mo dákọ̀ wà bẹ́ẹ̀ ní gbogbo ọlọ́wọ́ yọ̀ọ́ sí wa lálùbáríkà. yọ̀dà rà fún kàfárì lọ láéláé Àmín wà ìjẹ́ yọ̀dà rà fún kàfárì lọ Àmín àti ẹ̀yin láéláé náà bàbá. yọ̀dà rà fún kàfárì lọ láéláé Àmín bàbá. orúkọ lẹ́yìn Àbúrò yọ̀dà rà rẹ̀ ni, fún àbúrò. kàfárì lọ láéláé ọmọ ilé àbúrò tí yẹ Àbí kàfárì Karim Hassan. yọ̀dà rà fún kàfárì lọ láéláé. Amina. Amina. Zeni ọmọ Alabi. ilé àbúrò Ẹ ti bìrà ká nà bàbá lẹ̀ kan ìgbàdo. Zeni Alabi ẹ ti bìrà ká nà bàbá lẹ̀ kan o. Aliyu lálùkọ akégbé Muhammad o. Ń fún yín láìpẹ́ yìí o. Bàbá oníwáká Bẹ́ẹ̀ni. lálùkọ ló ti wá tí ń fi sàdúrà. Ọmọ ilé àbúrò tí ń jẹ́ gàbárì. Amina. Ọlọ́wọ́ yọ̀ọ́ sí yín bàbá. Àbí ọlọ́wọ́ Tó gbàgbà yín. jábùn ọjọ́ jábùn Sheikh jáde. Abdullahi. Yọ̀ọ́ bẹ́ẹ̀ náà láíláí. Ìmọ̀ tó Zeni jábùn ẹ̀sìn wẹ̀ ẹ̀ ọjọ́ fọ́kẹ́sì. jábùn jálẹ̀. Ẹ̀rọ mi pẹ̀lú ìgbẹ́rọ̀. Inshallah. Ọlọ́mọ pa ọmọ Jésù àbúrò gàbárì o. Amina ya Rabbi. Malik. Ọmọ kéwà lájì àgbà lájì kàbárì. Amina yarhamullah. Ọlọ́wọ́ yọ̀ọ́ sí yín. Àpadà sí Amina. ìgbìmọ̀ ní àwọ̀. Amina. Amina. Ọmọ kékeré lọ jẹ́jẹ́ mi rẹ̀ Amina. ogun. Amina. Ọlá ṣáájú ẹ̀dá bàbá Fátímátà. Pé tó bá sáámi ọlọ́wọ́ gbàdúrà sí yín náà. Ọlárẹ̀ onírẹ̀yìn abúdú kàbárì o. Abúdú kàbárì àgbòrò fẹ́ràn Ọ̀dà kò sí àdínú. ọ̀nà. Sheikh Abdullahi ẹ̀yin náà lẹ́ni ìdàgbà náà bàbá yẹn ní láìpẹ́ yìí. Àpadà sí ibú mọ́mí mi Àkànnà bàbá yẹn ní láìpẹ́ yìí inshallah. Àkànnà bàbá yẹn ní láìpẹ́ wàrà yìí. fànáwù. Màkàdá àlíyá. Wàrà fànáwù. Amina ya Rabbi. Àní wàrà fànáwù. Màkàdá àlíyá. Amina. Amina. Wàrà fànáwù. Màkàdá àlíyá. Níbi ọlá wa ò déjọ́ padà débẹ̀. Amina. Wàrà fànáwù. Amina. Àlíyá wàrà Lọ́ba dúpẹ́
dúpẹ́ fún yín o. Tìmọ̀tọ́lá Aramanawu Aliya Àtìmọ̀tì Karama Waramanawu ẹ bá ń tẹ́ bàbá nàbà yìí. ẹ bá bàbá ń tẹ́ bẹ̀. Waramanawu ẹ bá ń tẹ́ bàbá nàbà yìí. níbi ọlá wa òde yọ padà débẹ̀ Waramanawu 954 ọmọdé àbò 7769 tí jẹ́ kàbárẹ̀ Aliyu Abdul Fatai wọlé aṣáájú GTV. ẹ̀dá bàbá Fátímátà lẹ́ẹ̀kan sí 022 ọlọ́run tó fi mọ̀ kí ọláwo 954 tànà bí o 7769 àpàdà sí ẹ bá ń tẹ́ bẹ̀ síbẹ̀ dákun. ní ọwọ́ Àkáǹtì nàmbà ọmọ bàbá ni wọlé Abdul aṣáájú Fatai ẹ̀dá bàbá Aliyu bàbá ni wọ́n jẹ́ Aliyu ọmọ wa ní jẹ́ Abdul Fatai GTV èmi bank. nù Aliyu lálùkọ akégbé Ẹ̀sìn mọ́ òṣàtìlá ẹ̀sìn òdúgbò gbọ́. Àkáǹtì nàmbà tẹ́ bá sẹ́ẹ̀dì èyí bàbá ò ní bàbá jáse kù mọ́ kan. bọ́ bá wà Sẹ́ẹ̀dì bàbá ń kan. Láéláé. wọlá ọjọ́ òní wọlá àárọ̀ Yọ̀dára fún àmín àtẹ̀yìn náà. Àmín. ọmọdé àgòrò tí jẹ́ gàmárì ìṣèlú sojú ẹ̀mí bọ́ bá wà nẹ́bí o. Bàbá wàlé àlọ́gba ọlọ́wọ́ yọ̀nù sí Adìdọ̀ mi. ọlọ́run má pa ọmọ jèsì ọláwó tà nẹ́bí o. Ìzákùnlọ́ ọgbọ́n kó dákẹ́ yìí. ọlọ́run Adìdọ̀bíkà jọ̀dá àlàó kó ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sọ̀ lórí. àdínì. GTV bank bẹ́ẹ̀ ni Abdul Fatai ìjọ sí náà ni. wọlá bàbá wa lájà àgbà tí jẹ́ kàmárì. Ìdíje oní ọwọ́ rẹ̀ lọ́wọ́ lẹ́sí. Bàbá náà wọ́n ní òun náà wọ́n ní bàbá. wọlá ọjọ́ òní wọlá Ọlọ́wọ́ àrọ̀ yìí. Ọlọ́wọ́ dùgbọ́ fún yín. Ọlọ́wọ́ àrọ̀ yìí. bàbá wa tájú ní àdábì ọlọ́lá ṣàánú ẹ̀. Amina. bàbá wa lájà àgbà tí jẹ́ kàmárì. Amina. 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 àpadà sí igbó ní bákà. Khalifa yàrá mọ́gà báyìí lọ́lá. Amina. àpadà sí ibú kò ní bá àlífà. Amina. Ṣeun púpọ̀ mo dúpẹ́ púpọ̀. Jazakumullahu khairan jazaa. bàbá ń bẹ lórí Jánnà. Rahimahullah. àtúwáwí bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n sáré Jánnà o. Àmín, àmín. bàbá wa aláàjì àgbà ájì kàmálì díínì. Rahimahullah. bàbá ń bẹ lórí Jánnà fi wọ́n sáré Jánnà o. Allah. ilé kẹ́ ilé gẹ̀ bí bàbá sáré Jánnà o. fi wọ́n sáré Jánnà bí bàbá sáré Jánnà. ilé ìkẹ́ ilé ìkẹ́ bí bàbá sáré Jánnà o. oore tó ṣe fún Muhammadu Sallallahu alaihi wasallam. ọlọ́run mọ́sá bá ṣe fún bàbá wa Kàmálì díínì. Àmín. Okay. ọlọ́run ọba ló ṣoore fún ànábì wa Muhammad. Ṣíkò ó ní a'udhu billahi minash shaitani láti Ghana ọlọ́wọ́ yọ́nú sí yín Alhaji Ọláyínká. Ọlọ́wọ́ gbẹ̀dọ̀ ẹ̀yin Lukman inna Adékúnlé. fatana Ọlọ́wọ́ laka yọ́nú sí fatihan mubina Gbogbo ọlá liyaghfira àlùbáríkà. laka Allahu man taqaddama Àmín. min zambika Wala wa man la ilaha tahara illallah. wa yutima ni'matahu alayka wa yahdiyaka siratal mustaqima wa yansuraka Allahu nasira Àti Taofiki. ó tún wọ́n ní dẹ́sùn mi náà Àti Taofiki ẹ̀fẹ́ mànẹ́ra. wọ́n bá a sí ilé mu'minina. Masha Allah. Láta Fatiha mubina tálọ́ ti ẹ̀fọ́ nàmà wọ́n ṣe ọlọ́run. Allah. 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 Ní yaghfira laka Allahu man taqaddama min zambika. Mo tún wọ́n ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀. Mo mójú kò fọ́. Allahu Akbar. Wọ́n ṣe ọlọ́run. Láì mọ̀ ṣeun púpọ̀. Ní yaghfira laka Allahu man taqaddama min zambika. Ó ní wa man tahara àti èyí tó tún máa ṣe. Ṣeun. Ṣeun. Mo mójú kò fún àwọn oṣù ọlọ́run màláíkà kan kọ́ ọ̀gbọ́dọ̀ kọ́ lẹ̀. Allahu Akbar. Tàwọn wákà wá fi dá wákà. Okay. Bí àṣà ju ẹ̀dọ́ ọ̀sẹ̀ bá ń lárí o. Aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bá ń lárí. Kò sí Ọlọ́run rí. Aṣọ ọlọ́run lọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ń yára ṣúlù wo. Aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bá ń lárí. Ànábì ò sí Ọlọ́run rí. ẹ̀dá ọ̀sẹ̀ bá lárí. Ànábì ò sí Ọlọ́run rí náà wí ni o. ẹ̀dá ọ̀sẹ̀ Sallallahu alaihi wasallam. Aṣọ ọlọ́run lọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ Fún yàrá Zulu. Ṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ ọba ńlá rí. ọlọ́run bá wà pẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ṣéhù Kàmálì o. aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bá lárí. Ọlọ́run bá wà pẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ṣéhù Kàmálì o. Àmín. Ṣé bẹ́yìn ilẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ṣé yàrá Rasulullah Ànábì ò sí Ọlọ́run rí. aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bá lárí.
ṣéwù kàmálì àrólé muhammadi aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. báwa pẹ̀sẹ̀rẹ̀ májí kàmálì aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. wọ́n tẹ̀lé ṣẹlá káfí dálì jẹ́nà aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. jẹ́wájú bàbá dára ọlọ́njẹ́yìn odò aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. adúgbò lóhùn wájú bàbá dára ẹ̀yìn sì ń dùn Aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ ọba lárí. àrólé rere lọ́lábùn kàmálì aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. gbogbo wọn yányán ni wọ́n mọ̀ Muhammad aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. gbogbo ọmọ bàbá wa làrólé Muhammad wọ́n kéwú wọ́n kàwé wọ́n ní karama Aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ ọba lárí. àtọ́lọ́ lọ́pẹ̀sẹ̀ rẹ̀ fún yàrá sùn Ọba Agé Ànábì. aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. Latif. fàájì Sallallahu alayhi wa sallam. aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. ọlọ́run dárò kẹ́pa wọn papọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. ọlọ́run kò ṣe wọ́n sàmárì lẹ́yìn Muhammad Aṣáájú ẹ̀dá ájì kàmálì kò ṣe wọ́n sàmárì lẹ́yìn Muhammad Sheikh Ismail Ibn Karama. àwọn tẹ̀ ló ṣe ńlá bàbá dé ìyámà ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. ọlọ́run lọ́pẹ̀sẹ̀ rẹ̀ fún yàrá sọ́dọ̀ aṣáájú ẹ̀dá ọ̀sẹ̀ bálárí. èmi náà kí n sọ̀rọ̀ yìí Naam baba. ìmọ̀dọ́rọ̀ sọ Allah. ìwọ lọ rán mi iṣẹ́ ọlọ́run pè mí ọ̀rọ̀ mi iṣẹ́ ó ti pè Mùsá tọ́rọ̀ iṣẹ́ Ọlọ́run pè yín iṣẹ́. ànábì Mùsá dókè túrì ṣínà Okay. kó tó máa gbọ́rọ̀ Okay. inú yàrá mi lọ́run ti pè mí tó ní Àlíyù òsì pọ̀rẹ́ mi mọ́ Sallallahu alayhi wa inú sallam. àwẹ̀ Rájàbù náà ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Inú Rajab ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. náà ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Allah. ní gba Rájàbù ìyàwó mi náà ń gbà àwọn kan wọ́n ṣe wáàsí Okay. ló jẹ́ ń pa wákàtí tí wọn ò fi ṣe wákà mọ́ ń gbà náà Okay. wọn lẹ́ni tó bẹ́ẹ̀ pé ń bá ti ń gbé tí ń bá ti ń tọ́ tí ń bá ti ń bára tó bá gbowó dèdè tí ó jẹ ńjọ́ náà ní kó gbà bọ́ bá ti pàkọjá rẹ̀ ó bá di júwárì kìámọ̀ kò ní lẹ́rìn lójúmọ́ Tún lọ rí omi wúlẹ̀. mo bẹ́ẹ̀ sí lọ́dọ̀ àwọn tó bí mi ní Ọlọ́run san ilẹ̀ san lórí. mo bá pátì Okay. mo bá ṣe nǹkan kan mọ́ bá a bá lọ àìsùn ń lọ Abíọ́lá. bá a bá lọ bí ìkómọ ń lọ bá a bá lọ bí ìyàwó à ń lọ wọn bá ṣe nǹkan kan tí wọn wà nínú àwẹ̀ Rájàbù ń gbà àwẹ̀ Rájàbù ìyàwó mi náà ń gbà Ṣàtíyà wá pè mí Okay. bọ́lọ̀ ń bá pè yẹn ní pípì ẹ̀kan ọ̀nà mẹ́fà ló ti gbọ́ La ilaha illallah. èmi fẹ́ ti tèmi gbọ́ Okay. Àlíyù ó sì pé ọ̀rẹ́ mi mọ́ mo gbọ́ ń gábàṣì mo gbọ́ ń yànmọ́ mo gbọ́ ń gúdù mo gbọ́ lárèwá mo gbọ́ lókè mo gbọ́ ńlẹ̀ Sallallahu alayhi wa sallam. tilẹ̀ tó wá dàbí ìgbà tí ikùn mi ní tó ń sọ̀rọ̀ Sallallahu alayhi wa n ò sallam. tó yà sí ó tó dẹ̀ lẹ́ẹ̀kejì ó tó wáyé bẹ́ẹ̀ mo wá jí mo wá ronú mo ní kí ni mo tiẹ̀ jẹ́ Àkànnà bàbá mo ti júlẹ̀ lẹ́ẹ̀kan fún àwọn o. kí ni mo jẹ́ àwọn ọlọ́run àtàwọn màláíkà wọn ń wá kẹfà nìnẹ́bì gbogbo àwọn làwa ní àwọn ń wá kẹfà nìnẹ́bì gbogbo àwọn àlìjẹ̀nú ń wá kẹfà nìnẹ́bì ẹja tí ń bẹ nùbú ń wá kẹfà nìnẹ́bì gbogbo ntọ́lọ̀ ń dání ń wá kẹfà nìnẹ́bì. Ẹni bá fẹ́ pè wọlé nọ́mbà tí ó pè wá sí rèé. tọ́ ọjà sí pé gbogbo ohun tí wọ́n wí yìí kò rí bẹ́ẹ̀ nù ọlọ́run ló dákẹ́ ọlọ́run ló dáyà ọlọ́run ló dáná òun ló dárí jẹ́ ná ọwọ́ pè mí pé ọ̀rẹ́ òun ni máa pè Allahu Akbar. ó dijọ́ kejì mo bá nàró kọ́dà ṣíṣì sábà Sheikh Abdullahi ṣeun púpọ̀. mo bá yá Ọ̀nà ṣíṣì bàbá bọ̀ tẹ́ kọ́rí fowó sínú nípa tàbí Abdulfatah. kọ́kọ́ fara Bẹ́ẹ̀ ti ṣe ń jù ní ọdọ́wọ́ wọn. Ibẹ̀ bá tún ti bẹ́ẹ̀ lónìí náà yóò débẹ̀. pẹ̀lú ògùn ọlọ́run bá kẹ́ mi ọlọ́run mọ́sà wà wọlé àtànábì Muhammad àwọn tí wọ́n fún wa lówó ń jẹ́ òní tí wọ́n fún wa nítorí ti Muhammadu. Bàbá àwọn tó fún wa bàbá lówó ń jò ní wọ́n lé ní 8. bẹ́ẹ̀ni àbí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni 10,000 tí ń bẹ́nu wọn bàbá olólùfẹ́ jẹ́ ń gbà wọn. 10,000 tí mẹ́mẹ́ mẹ́rin ni Mẹ́rin ni. ẹnìkan 5,000 Tẹ́gbọ́ ọjẹ́ 4 Tẹ́gbọ́ báyìí. ọjẹ́ ọgọ́rùn méjì Èló ló jẹ́ bàtà yìí. Ó rí sí. Owó ń wọlé lọ́tún ó sì ayé. 45,000 ni 45,000 lọ́jọ́ lẹ́mìjà náà. 45 ẹ̀bà ọgọ́rùn méjì àtàyè ọgọ́rùn Tẹ́gbẹ́ bàbá gbàgbé. àti 10,000 Tíjó ní 45,000 naira. inshallah. Níjó ní ìlójẹ́lẹ̀ fún bàbá. Salamu alaikum.
ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o. naam ẹ̀rọ kọta ní bá a sọ̀rọ̀ láti bó. ajé ahmed láti Èkó. ọlọ́run san ilé san olóore. bàbá wọn làwọn gbádùn bàbá yẹ kí ajé ahmed láti Èkó. Aji Amadu mama ṣe parẹ́. amina. Aji Amadu mama ṣe parẹ́. yàtò láì láti Èkó. Anabi wa ní jẹ́ Amadu. bẹ́ẹ̀ ni. Ọlọ́run sànú Amadu mama ṣe parẹ́. àmì bàbá. Yàrá bàná kojú orí mà nílò sànú Amadu mama ṣe parẹ́. ajé Sànú Amadu mama ṣe parẹ́. ajé alára. Amadu mama ajé ṣe dẹ́sùkú. parẹ́. ajé agbára kàní. ṣé kàbọ̀ ọmọ náà kúbi adé. ajé abdulayi Má jó fòṣì ló bàbá wa mọ́jẹ́sítà tànẹ́bí ọlọ́wọ́n gbàdúrà yín. Aji Amadu mama ṣe ṣe pa ajé amadu ẹ̀sìn púpọ̀ ẹlẹ́mìnà tó fẹ́ pè wọlé ẹ̀sìn bàbá lè ṣeun gan. bàbá ẹ wá bá wa ṣàdúrà fún wọn gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n ran ètò wa lọ́wọ́ mo sọ fún wa pé fúgàmù wa yìí nídìí àwọn àrànlọ́wọ́ tó pọ̀ gbogbo àwọn tí wọ́n ran Ọlọ́run lọ́wọ́ lára wa ẹ ṣàdúrà fún wa àtàwọn tó ṣe bẹ́ẹ̀ fún India níyìn náà ẹ ṣàdúrà kódà àwọn tó tuntun sáà àwọn kan bẹ́ẹ̀ tó ti ṣàdéhùn báyìí náà tó bí ẹ̀ méjì mẹ́ta láti rí báyìí lọ́tí ní pẹ̀lú ògbó Ọlọ́run àwọn ó dùn kan sínú àkáǹtì nọ́mbà náà tó sì wọlé láìpẹ́ yìí nínú àwọn tó ṣàdéhùn fáwọn fún yín kan náà gbé wọlé yìí nínú àwọn tó ṣàdéhùn tí mo ti rí tó ṣàdéhùn lẹ́ẹ̀kan Sheikh Abdullahi aleykum salaam Abdullahi gadu ẹ̀gbọ́n gbọ́ báyìí náà Sheikh Abdullahi Ọlọ́run ní dáyé dára yín Abu Muhsina bàbá ẹ máa ń kí yín jẹ́ Abdullahi ní kí yín. Amina. Àgbàdo bàbá kọ́lá jẹ́ kí bàbá tó fún wa. Amina. Amina. Gbogbo ìdí ọba wa ń ṣe ọlọ́run jẹ́ kó gba níbi tó lérè. Amina. 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 Wọ́n bá tẹ́ǹkì wọn máa wọ̀ nílẹ̀ àmọ́lẹ̀ ìfọlọ́ kan fún wa. Sallallahu alaihi wasallam. Amina. 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 Ọlọ́run gba àdéhùn. Amin. Jazakumullahu khairan jazaa. Ọlọ́run. Amin. 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 Ẹ ṣe gbogbo ọmọdé gbọ́. Jazakumullahu khairan ẹ ṣe ọgá. Bóyá àwọn ọ̀rá kan. Bàbá wọ́n ti rí. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sheikh Abdullahi bá ń tún àkànnà bá ń tún resend. Naam. Láti Ọ̀yọ́. Ọlọ́run ní dààmú yóò. Ọ̀yọ́ Aláàfin. Alágbára kẹfìrà. Àbákí bàbá náà ń gbọ́ o. Àmín. Èyí tẹ́ bèrè bá kan nàmbà bàbá Sheikh Abdullahi ẹ bá ń tún sẹ́ǹdì. Pẹ̀lú ògbọ́lọ́ àti orin. Àmín. 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 Bàbá rẹ̀ Khalifa Ọláyínká jazakumullahu khairan jazaa ìlàtọ̀yọ́. Ẹni wọ́n fẹ́ fún bàbá nǹkan àkànnàbà tẹ́ fi sínú Abdulfatayi Aliyu. Ó kọ tẹ́ ń jẹ́ yìí, Anabi Muhammad ní jẹ́ bẹ́ẹ̀. Bàbá Anabi ni Ọláyímíká. ẹlòmíì tó pè wọlé bàbá. Náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam. Alákùnta ní bá sọ̀rọ̀ láti bó. Láti ìlú Àbújá. Wọ́n ní láti Àbújá. Láti Àbújá. Láti Àbújá. Ok, Ọlọ́run jáde pẹ́ o. Láti Àbújá, Alhaji Najimu Salawu. Alhaji Najimu Salawu dín ní tá à ń gbọ́n látàrí látẹ̀kánu. Ọlọ́run kó jẹ́ àrí bàbá pẹ́ o. Àmì bàbá. Ẹ̀mẹ́ náà sọ̀rọ̀ ní bàbá wọn 20,000. Bàbá wọn làwọn sọ̀rọ̀ ní báwọn fún yín 20,000 naira. Jazakumullahu khaira. Alhaji Najimuddin. Alhaji Najimuddin. Aláwọ̀ fún bàbá 20,000 naira. Jazakumullahu khaira. Bàbá lọ́wọ́ san ilé san olóore. Bí Hurmati Sayyidi al-Wujudi wa Siyami. Wọ́n làwọn sẹ́ndẹ̀ nísìnyí báyìí náà ni. Àtàyè. Allahu akbar. Àgánná bọ̀wọ̀ rẹ̀ báwọn lọ́jú bọ́ báwọn. Alhaji Najimuddin lọ́wọ́ san ilé san lọ́wọ́ nídùn yín ládàá ẹ̀. Ní màlá bí ẹ ti mú o. Bàbá kọlù méjì tó wọlé. Assalamu alaikum. Ó ti kọ́ọ̀tì wọ́n pè wọ́n tuntun pè padà. Bàbá ẹ máa ń ṣàdúrà fún ọbáwọn náà. Olú gbogbo wákà náà dẹ́gbọ̀n ní ṣe. Ṣé wọ́n máa gbọ́? Gbogbo wọn ń gbọ́ báwọn wọ̀ yìí. Ọlọ́run o. Àbádé tí wọ́n máa gbọ́. Wọ́n ń gbọ́ náà ní. Àṣírí ìdárú ọlọ́mọ́sàbá fi bòye. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹlẹ́kùnta ní bá wa sọ̀rọ̀ láti ìlú o. Ta ní bá wa sọ̀rọ̀ láti bó.
láti bọ́lẹ̀ pé láti Holland. láti Holland ọlọ́run ní dààmú yín. Allahu Akbar. Àmì àwọn gbádùn bàbá kan lórí àti ẹni o. bàbá náà ń gbádùn ẹ̀yin náà kọ́lọ́ ń jẹ́ iná gbádùn ara yín kí bàbá náà gbádùn ara wọn kí bàbá náà gbádùn ara wa o ọlọ́run gbádùn gbogbo wa. Àmín ya Rabbi àmín ya Rabbi àmín ya Rabbi. ẹ ṣé púpọ̀ ọlọ́run sọ yín lẹ́san lórí. Jazakumullahu khairan. bàbá ọlọ́run dúpẹ́ fún yín o alibarika náà bí ọ̀nà gbogbo wa o wala la ilaha illallah ẹ ṣeun púpọ̀ bàbá ẹ ṣeun gan ẹ ṣeun gan. ẹ ti gbọ́ ọlọ́run fi kankan síbẹ̀. Madalla. bàbá ní má dàlá. Jazakumullahu khairan. àwa ti ṣàdúrà wọn ní ọlọ́run sọ lẹ́san lórí. Ila al-yaman. insha Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. Assalamu alaikum. Alaikum salam. Ẹ dákun ẹni bá bá mi tẹ̀sí nọ́mbà ẹ̀ padà sórí nọ́mbà ẹ̀ ní. Okay. Ọ̀dà. Yọ tẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Yọ tẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Assalamu alaikum. Hello. Àwọn èèyàn pẹ̀lú rí ẹ̀. Bàbá ẹ máa ṣàdúrà lọ gbádùn yín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma lakal hamdu shukran. Assalamu alaikum. Alhaji Misbahudeen láti Dubai. Ọlọ́run wá gbàdúrà yín. Ẹ má bàbá ń lọrin. Alhaji Misbahudeen láti Dubai láwọn máa yí bàbá. Ọlọ́run sọ yín lẹ́san lórí. Bẹ́ẹ̀ni. Hello. Ẹnìkan pè mí látẹ̀ka. Account number bá lẹ ti rí mu. Abdulfatah Aliyu ayọ̀kọ́ ni. Abdulfatah ọmọ ẹni tí ń pè tí ń gbé ní. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run jẹ́ rí yín pẹ́ o. Láti ìlú o. Ẹ̀yìn gbọ́n tẹ́wí. Ó ní àkáǹtì nàbà. Láti London Ọlọ́run ó dúpẹ́ fún yín yóò san yín lẹ́san lórí. Naam. Ọlọ́run bá dúpẹ́ fún yín náà Ọlọ́run ó kí yín Ọlọ́run bá san yín lẹ́san lórí. Ọ̀dà Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ọ̀dà la ilaha illallah Ọlọ́run san yín lẹ́san lórí o. Àmín ya Rabbi, àmín ya Rabbi, àmín ya Rabbi. Àmín ya Rabbi, àmín ya Rabbi. Ọ̀dà kò sí ọ̀nà. Ọlọ́run sì dúpẹ́ fún yín. Ọlọ́run san yín lẹ́san lórí. Ọ̀dà la ilaha illallah ẹ ṣé púpọ̀, mo dúpẹ́ púpọ̀. Àkànnà bàbá ni wọ́n ti tún bá jù sí ẹ̀hún. Bí wọ́n bá fẹ́ bùn bàbá ní nǹkan. Ọlọ́run kọ́ wọlé àlùbáríkà la ilaha illallah kọ́ wọlé àṣẹ Ọlọ́run ti mẹ́lára nábì gbogbo yín lápapọ̀. Ọlọ́run nínú àwọn tí a máa ṣàánú láwọn àgbàlagbà wà ẹwà bá wọn ti dàgbà tó yìí níjó ní ìtàn wájú ní ẹ̀dùn wọn nú wọ́n tún wá lónìí náà ẹ̀tún dùn wọn lọ wẹ́lẹ́wẹ́lẹ́ náà nù Ọlọ́run dùn yín náà nù. Ar-Rahimuna yarhamuhumur Rahman bàbá àtàwọn tó ní àti gbogbo àwọn tó ti ṣe bẹ́tẹ̀lẹ̀ náà mo fẹ́ kẹ́ wá kà sàdúà fún wọn dáadáa kó tó ti bẹ́ẹ̀ ṣe ó túbà gbogbo àwọn atánjú tí wá lórí ètò wa mọ́sánjú ní ìmọ̀ sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ṣe program wa every Friday la máa ṣe program yẹn ní tẹ́wọ̀n yìí tá a ń pè ní àgbọ́yé ẹ̀sìn Islam ọ̀rọ̀ ọ̀run ládé ọ̀rọ̀ nípa ọ̀run ládé mo wá ní ẹ̀rí pé iná tí bàbá ta àtà yìí ẹ̀rí pé iná yìí mọ ilójú àbí òmọ ilójú bàbá àwọn náà kàmẹ́ta ti ṣe kalẹ̀ tó yẹ kó wà fún eléyìí kámẹ́rà ń bẹ tá a fẹ́ rà gbogbo ẹ̀ ń bẹ tá a fẹ́ rà ń bẹ náà àwọn èèyàn tá a ti ṣàdéhùn pé pẹ̀lú ògbó Ọlọ́run
àwọn náwó sí wa ọlọ́mọsà bá ṣàánú wọn bẹ́ẹ̀ náà gbogbo náà bá tún wà ràn lọ́wọ́ bẹ́ẹ̀ náà kọ́ ọ̀nà prógámù yìí lọ́wọ́ kọ́ ọ̀nà náà lọ́wọ́ lára wa kọ́ lọ́wọ́ náà yìí náà lọ́wọ́ ẹ ṣàdúrà ẹ̀yìn fún wọn ní wákà bá ń ṣe bẹ́ẹ̀ wákà mo fẹ́ kẹ́ sí wákà tí wọ́n ń jẹ́ àǹfààní náà nù àwọn tó ju wá ṣàdéhùn bẹ́ẹ̀ fún yín lónìí pàmò ojú nǹkan sínú àkáǹtì yín tí ó sì wọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run pé yọ wọ bẹ́ẹ̀ tíjọ́ nínú àgbúgbò wọ̀ ọlọ́njọ́ lẹ́yìn ọ̀dọ̀ síwájú ajá ilára ẹ̀ ní mànira ajá tẹ́síkò ajá kọ́ àjìyà ayé ìlara ọlọ́mọ tẹ̀ ọ́rì ajá tẹ́síkò ajá kọ́ ọlọ́njọ́ lẹ́yìn ọ̀dọ̀ síwájú Alhaji Abdulaziz ọlọ́njọ́ lẹ́yìn ọ̀dọ̀ síwájú ọlọ́njọ́ lẹ́yìn Alhaji Munirudeen Ajikanle ẹni dọ̀là rẹ̀ yìnbọn bá wà lẹ́bi ọlọ́njọ́ lẹ́yìn gbogbo ń tọ́ lábùn yín tí ó jábùn jálẹ̀. ọlọ́dọọdà yóò lọ síwájú. ẹni dọ́là rẹ̀ yìí bàbá wa níbi. aleykum salaam akatu ọlọ́njọ́ rí bẹ́ẹ̀ o. ṣé àkáǹtì nọ́mbà náà ní GTB yìí. òun náà ní àkáǹtì nọ́mbà náà GTB náà òun náà nù Abdulfatai bàbá ní jí àlí ọmọ wọn lójúkú lẹ́yìn yìí òun ní jí Abdulfatai. Salman Abdullahi ní bá wa táìpù ẹ̀ síbẹ̀ ó kọ àyìn Aliyu bàbá ní jẹ́ Aliyu ọmọ wọn ní jẹ́ Fatai o ọmọ wọn àbíkí ló kọ́ tiẹ̀ ọmọ wọn ní jòkó lẹ́yìn ìtẹ́jú sínú insha Allah. bàbá yà ń gbádùn yín jù bàbá yà ń gbádùn yín tọ́ ṣé Abdullahi mà ṣe oúnjẹ àwọn ọmọdé ogun mi lálẹ́ ìbú ọlọ́run bá dúpẹ́ fún yín o. wàmọ́ abàlì wúlẹ̀ máa wù. man ahabba al-ulama abà nàbíyì. ahabba an-nabiyyi. wàmọ́ abà nàbíyì abà wúlọ́wù. bó ti jẹ́ ní bàbá. gbogbo ẹni tó bá ti fẹ́ràn àwọn àfáà eléyìí ni ló fẹ́ràn Muhammadu ṣe aliwula máa wàrà sàtúlẹ̀ àǹbìyá yìí àwọn àfáà ni wọ́n lólé àwọn ànábì ọlọ́run. wàmọ́ abà nàbíyì abà wúlọ́wù gbogbo ẹni tó bá ti wá fẹ́ràn Muhammadu ọlọ́ni gbogbo ojú àánú ní ọmọ abẹ lára rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fún mi àìtẹ̀yìn tẹ́ ẹ tún fún mi mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé àmín mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé gbogbo ń tọ́ lábùn ìjọjà bùn jálẹ̀ mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé gbogbo ń tọ́ lábùn ìjọjà bùn jálẹ̀ mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé. ọ̀la fífẹ́ tẹ̀yìn fẹ́ Muhammad. mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé. hello. Al-Habibe tẹ̀yìn fẹ́ Muhammad mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé. ọ̀làdásánmà méje Muhammad lógún mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé. sallallahu alaihi wasallam. ìfẹ́ tẹ̀yìn fẹ́ Muhammad. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. ìràwọ̀ òṣùpá Muhammadu lógún mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé. ọ̀là fífẹ́ tàwọn fẹ́ Muhammad. sallallahu alaihi wasallam. àtẹ̀yìn àtàwọn là ń fẹ́ràn Muhammad. ọ̀là fífẹ́ tàwọn fẹ́ Muhammad. àlìjánà mẹ́jọ Muhammad lógún. yàtẹ̀ ló ń ṣe ńlá káfí dálì jẹ́nà mọ́kájú àánú ẹ̀ láéláé. ọ̀là fífẹ́ tàwọn fẹ́ Muhammad. ṣe òun máa wá sílẹ̀ àdàbí ọlọ́mọ gbàdúrà yín. káṣòwò kájèrè Muhammad ló bọ̀ àgájá bẹ́ẹ̀ lára yín láéláé. káṣòwò kájèrè Muhammad lógún. àgájá bẹ́ẹ̀ lára yín láéláé. Ànábì mi ṣòwò lọ́dọ̀ ìyàwó torí Àdíjà làkọ́kọ́ ìyàwó Muhammad. mọ́kájú àánú ẹ̀ lára ẹ̀yin láéláé. aleykum salaam wa rahmatullahi wa barakatuh láti bu láti Ìbàdàn ọlọ́wọ́n gbàdúrà yín. ẹ̀yin gbọ́. bàbá wa gba al-Muqaddam láti Ìbàdàn ọlọ́wọ́n bá dúpẹ́ fún yín yóò sàn yín lórí. Ọlọ́run bá ní wà pẹ̀lú yín o. àmín àmín ya Rabbi àmín ya Rabbi. Yóò máa
ṣe àdínkù yóò máa ṣàlékù. Àmín ya Rabbi. Àmín. Àdúrà yín tí o. Àmín. Àdúrà yín tí o láàmú. Àmín ya Rabbi. Àmín ya Rabbi. Gbogbo yóò máa búyọ ní. Àmín ya Ọlá Rabbi. yín kò máa lọ wájú. Àmín ya Rabbi. 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 ládùúgbò wo ń bàdàn torí mi náà gbé bàdàn dáadáa tẹ́lẹ̀ kí n tó wálé. Ìrọ̀rùn wa ló ní alákàdá kì í bàdàn. náà Nípa sọ̀rọ̀. Ọlọ́run dán yín lẹ́san lórí bàbá Ọlọ́run dúpẹ́ fún yín. àránṣẹ́ ọlọ́run ọba yín ó kọ tẹ́ ń jẹ́ náà ọlọ́run ó jẹ́ òrò yìí. Àmín ẹ ṣé gan. Allah alaihi wasallam. Àmín àmín. Àmín ya Rabbi. Àmín. Ọ̀dà kò sí ọ̀nà ibi tẹ́jú sílẹ̀ lẹ́tí rí wọn pẹ̀lú ògbó Ọlọ́run insha Allah. Account number ti bàbá ni mo jùúlẹ̀ wọn kìí sá account number mi o bẹ́ẹ̀ bá ti jùúlẹ̀ bí bàbá tí ó máa wọ̀ ní pẹ̀lú ògbó Ọlọ́run insha Allah. Ọ̀rọ̀ ayé yìí gba mẹ́sọ́ ni bàbá ayé ọ̀pọ̀ gba bẹ́ẹ̀ ni bàbá bá ti fẹ́ jẹun yóò tún wá gbé bàbá wa kò rí bẹ́ẹ̀ o àkànnà bàbá ni ó ní kí mo ti Aliyu mbẹ́mbẹ́ o Abdul Fatah bàbá náà ń jẹ́ Aliyu ọmọ ní ti ń jẹ́ Fatai Abdul Fatah ọlọ́mọsá àjálà àlùbáríkà Masha Allah la quwwata illa billah. Bàbá yìí ń gbádùn yín ẹwà ẹ̀rá lẹ́nu rọ́bọ̀ tó bá wọn. ọlọ́run o torí ilé. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń nawọ́ sí wa Àmín. àtàwọn tó ti nà sí wa tẹ́lẹ̀ àtàwọn tí ó nawọ́ Àmín. ibi tọ́lá yín dé ọlọ́run má jẹ́ ó takú síbẹ̀. Àmín Sheikh Abdullah jazakumullahu kulla khair mo dúró pọ̀ gbádùn yín bàbá. ọlọ́run jọ lẹ́yìn ó lọ síwájú Àmín. ẹni dọ̀la rẹ̀ yìí bọ́ bá wa nẹ́bí ọlọ́run jọ lẹ́yìn ó lọ síwájú. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. ẹni dọ̀la rẹ̀ yìí bọ́ bá wa nẹ́bí ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. wájúwájú ìlójúkùn gbé. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. olóòtú rẹ̀ yìí mọ́ fún yàrá sólò. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. gbogbo tó wà ìlò fún Muhammad. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. ọlá ṣáájú ẹ̀dá bàbá Fátímátà. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. láyé yóò wẹlé di ọlọ́mọ tẹ̀yìn rí o. ọlọ́njọ́ lẹ́yìn ó lọ síwájú. ọlá ṣáájú ẹ̀dá bàbá Fátímátà. Alhaji Najimu dáláwọn fún ẹni 20,000. síwájú. náà Alhaji Najimu dín náà nígbà tí wọ́n tàbí tí wọ́n láwọn fún 20,000 yẹn wọ́n ti jù síbẹ̀ Allah wọ́n ti jù síbẹ̀ pẹ̀lú gbọ́lọ́run Allah wọ́n ti 20,000 kálẹ̀ tí ó dún lọ́wọ́ lọ́dọ̀ fàtà ìlú kù báyìí 20,000 Alhaji Najimu Salawudeen ọlọ́wọ́n sẹ́lẹ̀ sàn lórí Alhaji Najimu dín Salawudeen. ẹ bá ń pẹ́ fún Salawudeen fún Salawudeen fún Salawudeen fún Salawudeen ìbànújẹ́ òní gbẹ̀yìn ọ̀rọ̀ fún Salawudeen o. fún Salawudeen fún Salawudeen ìbànújẹ́ òní gbẹ̀yìn ọ̀rọ̀ fún Salawudeen o. ìbànújẹ́ òní gbẹ̀yìn ọ̀rọ̀ fún Salawudeen. arówó ṣayé ìbànújẹ́ òní gbẹ̀yìn ọ̀rọ̀ fún Salawudeen. Amina. Amin. Amin. Oda bismillahirrahmanirrahim. Amin. Allahumma lakal hamdu shukra. Amin. Wa lakal manna farida. Amin. Wa anta rabbuna akka. Amin. Wa nahnu abudika rika. Amin. Wa anta lizarika ala Allahumma ya muyassir kulli yasir yassara kulli yasir alayka. Yashiru ya jabbaru yashiru kashira. Ya fakaka yashiru. Ya ma la yataju ilayna. Wa tafsiru hajatina kasira. Wa anta bina basira. Innaka la kule zai kodiru. Allahumma ya muksitu ya kayyum ya dafiu ya kaharu akiyari maradani biduri bikarika ya mani araja adama fi jannati wa araitahu wa ya majaru ayuba wa shafetahu wa ya majala adai musa wa najeta wa ya marrafa isa ila samayi arfani daraja wa ya majala yunusa fi batini wutu wa araitahu wa ya mana janoa mema itunfanu wa kaumihi najini
نجنا ويا ما سلام إبراهيم في نار نمرود ابن كليان يهودي Islamic lectures ajijami ọlọ́wọ́ gbàdúrà yín ọ̀run من كل فاسي والحسن والأمن والغم والجر والسر والفقر ومن كل سيسار ومن جامع مصيبة الدنيا والآخرة يا ريم رايمنا 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 ويما أرجى يوسف بكيفة الجب وسينه بالحسن يا كريم الإنسان إنسانك الكريم يا دائم يا قائم يا كريم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير وبشنا ربه أني مساني أدور وأنت ريام رايمنا فاستجابنا الله وكذبنا من دور واتيناه والله ومثلهم معه رحمة من عندنا وذكر للعابدين قل لا يشبنا إلى ما كتب الله لنا هو مولانا وعلى فليتوكل المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وأنا ربك رب العزة أما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. Àmín. Adúgbò jẹba. Òtúnjà pàdé pọ̀ o. Àmín. Òtúnjà pàdé pọ̀ o. Àmín. Ọ̀dọ̀ nǹkan máa fi yìí sòun ya. Kòtúnjà pàdé pọ̀ o. Orúkọ wọn kí n máa wí lọ́kọ̀ọ̀kan. Orúkọ wọn kí n máa wí lọ́kọ̀ọ̀kan. Gbogbo yín bàbá ti dá ọkọ̀ bá fẹ́ lọ́kọ̀ yẹ kọ̀ọ̀kan. Àjìnà kí mú ọlọ́ máa jáde yìí sòun ya. Arówó sáyé ọ̀dọ̀ máa jáde. Ọlọ́mọjà ìzòyà Aji Fẹ́síkò ọlọ́mọjà ìzòyà Aji Abudulayi ọlọ́mọjà ìzòyà Dẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ wá ọlọ́mọjà ìzòyà Aji Abubiyade ọlọ́mọjà ìzòyà Aji Munirudini ọlọ́mọjà ìzòyà. Akíkanlé ọlọ́mọjà ìzòyà. Akírọ́mù Àkànní ọlọ́mọjà ìzòyà. Amadu Ẹniọlá ọlọ́mọjà ìzòyà. Adimulita Láoríọlá ọlọ́mọjà ìzòyà. Ọláwòlí Ajimurítàlá ọlọ́mọjà ìzòyà. Ọlọ́wàlíyì ọlọ́mọjà ìzòyà. Oníjà ṣe ọlọ́mọjà ìzòyà. Ibrahim Abadi Mọ́sí ọlọ́mọjà ìzòyà. Mákàjú pàwá ọlọ́mọjà ìzòyà. Orí ọlá mákàjú ọlá ọlọ́mọjà ìzòyà. Oníjà ṣe ọlọ́mọjà ìzòyà. Àmín. Àmín. Ọlọ́run wọ́n gbàdúrà wa. Ọlọ́run wọ́n gbàdúrà wa. Gbogbo àwọn tá a dákọ̀ ni Ọlọ́run wọ́n yọ́nú sí wọn. Àwọn tá a dákọ̀ náà Ọlọ́run wọ́n gbàdúrà gbogbo wa. Aji Najimudeen àdúgbò púpọ̀ o. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Gbogbo àwọn tí ń dákọ̀ fún yín lẹ́ẹ̀kan ìwánu. Àwọn tó dójú wa nù. Bá ti ń dákọ̀ fún yín. Bá gbà wọn fọwọ́ lórí òdúgba àti gbé yín wá báyìí. Ẹ̀yẹn mú lálẹ́ àti wọlé lẹ́yìn tí. Àwọn àbáta bá gbé wá wọn. Àwọn náà máa ń mú lọ lé àwọn fowó sínú envelope fún wa. Ẹ máa ń gbowó sínú envelope báyìí. Àwọn náà máa fún wa. Ìjọ tẹ̀ ń bá ti wá báyìí máa fi owó tí special òun máa jẹ́ ní tiẹ̀. Ní bẹ́ẹ̀ lẹ́yìn máa ń gbà tí kí bàbá. Àwọn ọmọ sì máa bàbá kàṣí. Ọ̀là masha Allah la quwwata illa billah. Àdúgbò púpọ̀ o. Àdúgbò púpọ̀ yóò la àṣẹ Ọlọ́run àtàánú Ọlọ́run tó ń bí lára níbí. Ọlọ́run jẹ́ àfi ìṣàṣẹ. A máa pàdé ọjọ́ mẹ́jọ pẹ̀lú òkú Ọlọ́run. Ó tó ọjọ́ mẹ́jọ náà ti tún jọ ríra wa. Àmọ́ lórí prógrámù wa àgbóyè ẹ̀sìn Ìsìlámù yìí. Ọjọ́ mẹ́jọ láti máa pàdé pẹ̀lú òkú ọjọ́ Jímọ̀ náà ni. A máa ń ṣe máa ń gbà wọn fáwọn kan máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn fún wa. Ní sọ fún ilé ẹ̀ka pé ibi ìran la dé wàtí wọn á rí pé ọ̀la ni àyájọ́ ọjọ́ nábì ànábì dá káwọn náà tọrọ kẹ́kẹ́ tọrọ gẹ̀ fún ànábì that's why tí ó sún wa délé lójú bàtà láfi gbé wá kẹwàá sí májú ànábì fún wa kájọ tọrọ gẹ̀ fún ànábì Muhammad ọmọ Muritala ya Muritala ìyá dáadáa ni ìyá náà bàbá
alhaja ọmọ Murtala ìyá dáadáa ni wọ́n ọlọ́wọ́n yọ́nú sí wala la ilaha illallah wala la ilaha illallah àní ìfọ̀rọ̀kọ́ ní nídà ọlọ́wọ́n gbàdúrà yín wala bíbí ànábì wala nọ́lọ́ ti náírà ànábì ajé aya Murtala ọlọ́wọ́n gbàdúrà yín alibarika tí wọ́n pèlè alibarika kò sẹ́ni tó lè júwe rẹ̀ tán yẹn ọlọ́run nìkan náà lọ́ọ́ máa bí ó ṣe júwe alibarika pẹ̀lú ògbó ọlọ́run alibarika ọjọ́ tiwa ajínàjìmọ̀dín yọ̀dọ̀ yọ̀tẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú ògbó insha Allah ọlọ́run gbàdúrà wa subhanaka Allahumma ya man adhara al-jamila bàbá mo fi wá yá yín jẹ wá yín mo fi náà fi bẹ lọ́hùn insha Allah mo fi tọ́ ha nọ́mbà bàbá tọ́ ha lérí àbọ̀ ha máa pè fún bàbá wọn nọ́mbà bàbá mo fi jí òkú bàbá náà jòkó yìí àtàánú ọlọ́run ti bẹ̀rẹ̀ ara wọn tọ́lọ̀ fi gbé wọn dún mo fi bẹ̀rẹ̀ ọ̀hún àfàṣẹ ọlọ́run tọ́lọ̀ fi ṣe àwọn mo fi bẹ̀rẹ̀ ọ̀hún gbogbo ìtawà náà sunkún síwájú ọlọ́run kọ́dọ̀ ó jàre kọ́dọ̀ dákun mọ́sà dára lóhùn gbogbo àwọn ẹ̀rọ ọlọ́run tí wọ́n máa ń pè àfáyé dákun àdúrà báyìí ọlọ́run dákun kọ́dọ̀ ó jàre kọ́ gbàdúrà wọn kò sẹ́rú tí ò ní ti ń fẹ́ àyè tó máa pè pé àfáà mọ ní nǹkan báyìí tí mo fẹ́ gbẹ̀kẹ́ bá sọ fọ́lọ́run olúwa fọlábọ́ tó tú àfi bìọ́. gẹ́gẹ́ bí tó wí kó tó wá fi súrà lé. ok bàbá nọ́mbà bàbá jẹ́ bàbá oyin lọ́fẹ́ gbà nígbà bàbá. gbogbo ọmọ ádámà kí ó fi ìrìn tí ń fẹ́ tán. Allahu akbar. ájìnà ájímù gbogbo ọmọ ádámà kí ó fi ìrìn tí ń fẹ́ tán. gbogbo ọmọ ádámà kí ó fi ìrìn tí ń fẹ́ tán. ẹni ọlá ayé lọ́run ni yàrá àdúlù. nọ́mbà bàbá rè. kò ṣe gbogbo ẹ̀ tán fọ́mà mi náà. 090 amẹ́lí àwọ̀ ẹ̀jẹ̀ ẹ̀lẹ́sẹ̀ lọ́run. 61 nọ́mbà bàbá nù 090 69418061 nọ́mbà bàbá nìyẹn bàbá ń gbádùn yín. nítòsí fún wa tá à ń sọ pé fọlá. ok. nítòsí fún wa tá à ń sọ pé ọlọ́run má jẹ́ òdì ìbànújẹ́ ọ̀la wò tá nábì. nítòsí fún wa tá à ń sọ pé fọlá. nítòsí fún wa tá à ń sọ pé fọlá. nítòsí fún wa tá à ń sọ pé fọlá. má jẹ́ òdì ìbànújẹ́ bọ́lá ti máa ṣe nítòsí fún wa tá à ń sọ pé fọlá. ájìnà ájímù ẹ̀sìn nọ́mbà bàbá nù gbogbo nǹkan kéèyàn mọ̀ rí nítòsí fún wa tá à ń banújẹ́ sí. dábàá ti kí àbáyọ wọlé síbẹ̀ pẹ̀lú gbọ́dọ̀. nítòsí fún wa tá à ń banújẹ́ sí. báwa sọ́ọ̀dì ìdùnnú láwo tànàbí o. nítòsí fún wa tá à ń banújẹ́ sí. nítòsí fún wa tá à ń banújẹ́ sí. nítòsí fún wa tá à ń banújẹ́ sí. báwa sọ́ọ̀dì ìdùnnú láwo tànàbí. nítòsí fún wa tá à ń banújẹ́ sí. آمين سبحانك اللهم آمين يا من أظهر الجميل وستر القبيح ولم يؤاخذ بالجريرة ولم يهتك الستر ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع المغفرة ويا باسط يد بالرحمة ويا سامع كل نجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفو ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل اشتقاقها يا ربي يا سيدي يا مولاي ويا ذات رغبتي آمين. أسألك اللهم أن لا تشفي خلقتنا ببلاء الدنيا ولا بعذاب النار ولا بعذاب القبر ولا بعذاب يوم القيامة فارحمنا برحمتك يا أرحم الراحمين آمين يا رب العالمين. اللهم رحمتك نرجو اللهم رحمتك نرجو اللهم رحمتك أرجو ولا تكلني إلى أنفسنا إلا نفسي طرفة عين وأصلح لي شأن كله لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. نوا جوجاري أفلا جوكا يا فيديو أفلا أوكو يا فيديو أفلا روين يا فيديو أفلا ذاتو يا فيديو أفلا جلال يا فيديو أفلا قدر يا فيديو أفلا رادار يا فيديو نوا جوجاري ما سافي أسوسسن والون èyí tó ti ṣe fún wa tá à ń dúpẹ́ lé lérí ọlọ́run dákun mọ́jú ìbànújẹ́ o wala la ilaha illallah olúwa fọ̀rọ̀ wa lé ọ lọ́wọ́ mọ́sàbà mọ́jútó o àfàyè wa lé ọ lọ́wọ́ mọ́sàbà ilé mọ́fẹ́ kó fún mi kọ́ pa nkọ́lé mi mo nílẹ̀ ńlẹ̀ kọ́kọ́ lé fún mi. bàbá fẹ́ kọ́lé bàbá làwọn ti nílẹ̀ àwọn àgbàlagbà wọn ní ọwọ́ tí máa ń dun ni a kì í kí wọn wá bí aṣọ àwọn ti nílẹ̀ báyìí ó pa àwọn gbọ́ ọlọ́run ó ti kọ̀ fún yín bàbá wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ọlọ́run ọkọ̀ pẹ̀lú ògbó ọlọ́run tí yóò ní ẹ̀bẹ́ ẹ̀sán gbogbo abẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀gì eléyìí ní o tún ṣe kankan ẹ̀wúgi bí dídí òní ẹ̀yìn ló ṣe kankan.